الكبير الحافظ المجيد العظيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود الماجد الباعث الشهيد الحق الوكيل القوي الولي المتين الحميد الموصي المبدي المعين المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الغني الجامع المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور. آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. والدكتور قرأ وتجاز الحمد لله. الحمد لله. صلى الله عليه وسلم. صلى الله عليه Nabi Muhammad. Ama baba tí wọ́n bẹ ní kálẹ̀ yìí, Ànábì ni wọ́n bá jẹ ló bá mi. Bàbá rí ẹni tí ń dárúkọ Ànábì nínú wọn náà. Sayyidil wujudi, wa allama shuhudi, Muhammadul Habib, Habibul
Abubakri Issah Abubakri bàbá ọ̀tẹ́ tó bá wí bẹ́ẹ̀ ọmọ yóò jẹ́ yẹn dẹ́gbẹ́ rẹ̀. Asa ni isi mu mọ̀ nfatọ̀ náà àwọn orúkọ kan bẹ tó bá gbọ́ ọmọ ṣe èméjì mbẹ nínú orúkọ náà la gbọ́ nísìnyí bàbá ọlọ́njẹ́ mi yóò kú. Gbogbo wọn tó bá pariwo tó sọ ọ́ báyìí tó pariwo ṣé ewu lẹ́ẹ̀ mẹ́ta ẹni tiẹ̀ náà. Èmi èso ọjọ́ kéwù àwọn tí wọ́n ní kéwù ni wọ́n wà ń gálẹ̀ bàbá akínyìn àfi tọ́lọ̀ fi kínyìn àfi kínyìn ọlọ́njẹ́ mi yóò kú fún wa. Mo kí bàbá àgbà mo kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n bẹ ní gálẹ̀ mọ̀ọ́lá ọlọ́njẹ́ àyè pẹ́ gbogbo àwọn àlùfáà wa lábẹ́ Allahu Latif ọlọ́run ní yóò dára fún mi. Mo wá padà sórí ọ̀gá àgbà Allahu Akbar mo gbé táàmù ni o ẹ bá ní Allahu Akbar tí wọ́n parí ọlọ́ni Allahu Akbar. Iṣẹ́ tá a fi rán gbúgbúrú ní kó jẹ́ bọ́ iṣẹ́ tá a fi rán àkàlà ní kó dòkú ẹ̀ iṣẹ́ tá a ra òkú àṣà ò lè jẹ́ ológun ló ní káfá gidigidi ayé ìran òṣèlú ló ní ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀tàn alábẹ́rẹ́ ló ní káàrin ká sì máa yan bọ́lá ń bá sojú ọ̀tá dògún ojú òsì tó fi wúwo ìkọ̀rọ̀ sojú ọ̀run dọ̀lẹ́ ó máa wò ó sójú ọ̀run dọ̀lẹ́ sójú ọ̀run dọ̀lẹ́. Mo kó gbogbo kíkí ṣéhù mo kó sí abẹ́ kíkí bàbá ọ̀tẹ́ nígbà tó bá débẹ̀ ọlọ́mọṣà ìyá rẹ̀ ń pẹ́sà ọlọ́njẹ́ mi yóò gbé fún wa ọlọ́nkọ̀ hàn wẹ̀ gbọ́rọ̀ gbogbo àwọn àti bá ṣe tí wọ́n tẹ̀lé àwọn bàbá ọ̀tẹ́ wọlé ọlọ́mọṣà ìyá rẹ̀ gbogbo nígbà yìí ọlọ́nkọ̀ hàn wẹ̀ gbọ́rọ̀. Mo kí ọkùnrin mo kí obìnrin pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Gbogbo ẹni tó wá sí ilé ní tó máa fẹ́ nìkan ò lè ṣe nǹkan kan lẹ́yìn ọ̀rọ̀ máa ń pariwo Allahu Akbar. Iṣẹ́ tí bàbá wa ní í ṣe bàbá ọ̀tẹ́ mo gbọ́ pé ní Ibnu Abbas lọ bá Nẹ́bì ìwọ tó wá bí tó wá sábà tó tún ṣe ìrèjì òun tó ń ṣe o kí ni Ibnu Abbas ńgbà tó bẹ̀rẹ̀ lọ́wọ́ Nẹ́bì ìgbẹ́ ìjẹ́ nìkan lè fara ní ẹnìkan Ànábì ní sọ tán ó tún lọ kù ó ní ìjẹ́ nìkan lè fara tẹ̀ ìjẹ́ nìkan lè náwó sí wọn náà pé àdúrà tó ṣe ń ní kò nígbà kó tún wá nígbàgbọ́ nú ẹ̀ kò sí o bá ń ta kọ́ sí ìdàgbọ́ ẹ̀. Ibnu Abbas Ànábì wọ́n fún lẹ́sìn báyìí ó bá Ànábì rẹ̀ kẹ́ náà. Bàbá ọ̀tẹ́ wọ́n ní law ijtama'u ala an yanfa'uka bi shay'in wọ́n ní lam yanfa'uka bi shay'in illa qad kataba Allahu laka. Bẹ́ẹ̀ni ká bá dúró tì ọ́ tó bá ládùúgbò àti wá ṣe bí òní gbà òun kọ́ kí ni mo gbé kò tó bẹ́ẹ̀ kí ni mo ní òṣè sọ pé kò tó bẹ́ẹ̀ ìtí ẹ bá ṣe ti Ọlọ́run lè fún ọ èsì tí Ànábì fún Ibnu Abbas nìyẹn bí báwọn nǹkan bá kójọ tó bá láwọn ṣe ọ láǹfààní kan lam yanfa'uka bi shay'in ẹnìkan kò lè sẹ́nìkan kan láǹfààní illa qad kataba Allahu laka àyàfi gbọ́dọ̀ bá ti kọ́lẹ̀ pé wọ́n máa jẹ́ àǹfààní fún ọ bẹ́ẹ̀ni kan bá wà ló wọ́n yàn lára lam yaduruka bi shay'in ẹnì kan lé ní ẹnìkan lára illa qad kataba Allahu alayka àyàfi gbọ́dọ̀ bá ti kọ́lẹ̀ pé wọ́n máa jẹ́ ìbànújẹ́ gbogbo wọn tó wá nílé tó bàbá lu àìsí bàbá ń pariwo ámìlẹ̀ kẹ́nà o wá ń ṣàkóso o fẹ́ ní nǹkan mẹ́rin o fẹ́ ní nǹkan mẹ́ta lábẹ́ mẹ́rin lọ ní nǹkan mẹ́rin bó bá fẹ́ ká gbọ́ gbà gbọ́mi dáadáa kẹ́mọ́ bàbá alábẹ́rẹ́ nínú ndé pariwo fún wa láti bí ọ̀sẹ̀ kan bọ̀ mo sọ̀rọ̀ yín lánàá mo lé ṣìṣọ sì ní ṣìṣọ láyéláyé ẹni pé mo ń pariwo sọ̀rọ̀ yìí ṣe wù kí ti ń ka mi lára torí pé ìwọ tó wá bí gbàdúrà rẹ ò bá gbà lẹ́yìn ọ̀sẹ̀ kan tó bá kú òbí check yourself ó yẹ kó bọ́ sí wàlúkọ́ ní ọ̀ṣọ́gbọ́n ni torí pé a ti pin Ọlọ́run kọjá sẹ́ríà bàbá alábẹ́rẹ́ ní tó o bá ń wá bí tó o bá fẹ̀mí tẹ̀lé mi
tó wọ̀ mí tó fẹ̀mí tẹ̀lé mi bọ́ọ̀lù ààrẹ bá fẹ́ gbà ó yẹ kọ́ lọ́n gán ọ̀n mọ̀lẹ́kà kó já padà gbọ́dọ̀ tóbi dáadáa. bàbá ọ̀tẹ́ mẹ́ni àrọ́dà ayànná lẹ́lìkàrà mẹ́ ẹni tó bá fẹ́ lápẹ́lẹ́ àdúrà tá a wá ṣe mí wà ṣàràfà tó fẹ́ ní gíga látara àdúrà yìí bàbá ọ̀tẹ́ tó fẹ́ ní àgbéga látara àdúrà tó tún fẹ́ ní náà tó fẹ́ ní gígàsà wàlìkàràmà tó tún fẹ́ lápẹ́lẹ́ àdúrà yìí wàlììdàtà tó fẹ́ tẹni ìlẹ́ni àdúrà yìí wà kẹsàrà tẹlẹ kùnàní tó fẹ́ tẹni táwọn èèyàn tó mọ̀ rí gbígbà àdúrà lọ́tún lọ́sì níwájú lẹ́yìn bàbá wọ̀ tẹ́ni kò lọ ní nǹkan mẹ́ta ó bá gbọ́dọ̀ tó dáadáa ibi tí mo ń lọ gan nìyẹn o agbára lọ́sà àní mọ́ni àrọ́dà ẹni tí bá ń gbèrò pàdùà tó ń fẹ́ ṣe tó ń wá ṣe tó ń ti ṣe táwọn fara ẹ̀ tì lẹ́yìn tó láàdé parí ẹ̀ á tún mú lọ́la wọ́n ṣàràfà tó fẹ́ ní gíga wọ́n kàrámà tó fẹ́ lápẹ́ lẹ́yìn àdúrà yìí wọ́n ìdàtà tó fẹ́ dẹni yìí lẹ́yìn àdúrà yìí wọ́n kẹsìrátà kùnáàní tó fẹ́ dẹni tí ó mọ̀ ní gbígbà àdúrà látọ̀dọ̀ àwọn èèyàn ìtumọ̀ ẹni pé tó fẹ́ yóò kó àwọn èèyàn rí máa bá ṣe bàbá ọ̀tẹ́ ní kó lọ ní nǹkan mẹ́ta ayé alábẹ́rẹ́ ní kó lọ ní nǹkan mẹ́ta ẹni fa àléyìn ibi tàwa àdúrà tẹ bó o ti juwọ́ lẹ̀ fọlọ́ lọ́jọ́ méje lẹ́yìn àdúrà yìí náà mọ́sálá yìí máa juwọ́ lẹ̀ fọlọ́ bàbá màá náà ni mo tún sa o lọ ní tẹríba fún ọ lóhùn tó ń bẹ lára rẹ má lọ ti kú òbí àdúrà tán kó wá lò ní sàdúrà mọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n júùdì èyí láwọn kọ́ níyì ibi tá a lọ gan nìyẹn wọ́n ké yàsín fún ọ o wá lọ mú 10 naira àti yọ 10 naira àfáàní kò ṣe sàárà báwọn bá ti lọ o wá lọ mú 10 naira àti yọ 10 naira olófin ṣe sàárà àdúrà rẹ ó máa fò ní o yóò fò kò ní lókè o ooo ṣọ́ọ̀ṣì mi gbọ́ iṣẹ́ o bá parí àdúrà tán bara kún mi tí wọ́n pa màálù wọ́n máa ń tán ṣe o má kúrò mi tán kó o máa ní ẹnìkan láti tó àti gbẹ̀rẹ̀ àdúrà ẹ̀ kò sẹ́ni kàtà ní lára wàjúùdì bí wọn náà bàbá ti ń béèrè owó sàárà má wò pé kí náà ń sọ yìí ìwọ náà fi ń tọ́ ní ilẹ̀ fọ́nà ×2 rẹ̀ change àníyàn rẹ̀ bó o bá ti change ẹ̀ ó dẹni àpọ́nlé ó dẹni iyì ó dẹni gíga àwọn èèyàn ló sì máa bọ̀ sí. wà husni li khuliki agamagala ṣe ṣìkẹ́ òkè sá wà husni li khuliki kó o tún wá níwà rẹ̀ lẹ́yìn àdúrà ẹ̀ wọ́n kún òbí tán kó máa ní àdúrà tá ń lọ yẹn níjọ́ tí wọ́n fẹ́ parí ẹ̀ báyìí wọ́n gba ìyáláyà owó pọ̀ báyìí níbi àgbàrò nígbà. bàbá ọ̀tẹ́ ni wọ́n lọ sí ọ. àlùbátọ́ nàtù àtùzí ibùsìn náà ayọ̀gbẹ́ndú máa ń kálà ákáyè lórí. àdúrà wo lèmi tó fẹ́ ṣe tó fẹ́ dàbí ntẹ́yìn àgbàlagbà tẹ̀ ń bẹ́ ń kálẹ̀ ẹ̀ ti ń ṣe é bọ̀. السلام عليكم ورحمة الله وبركاته. نقول البركة وباب مولانا الشيخ آدم عبد الله الأمين مفكي جوكولي وبلبا مفتي وباب مولانا الشيخ يحيى الصلاة مفكي وباب مولانا أبوك عليه
مولانا شيخ يحيى المرتضى lágodi mo fi tiwọn náà kí àwọn akú kalẹ̀ ọlọ́mọṣẹ́jà rí pẹ́ bí bá tọrọ ìṣẹ́jú díẹ̀ níbi kíkí àwọn bá wa alimọ̀lákọ̀ àbí ká sọ pé alimusamadu bàbá ọ̀tẹ́ ọlọ́mọṣẹ́jà rí pẹ́ ní àlùbáríkà ìjọ tí wà lẹ́yìn àwọn bá wa tẹ̀sí wà lẹ́yìn wa náà. Ewan karo bil ilahi bi muhiddin maula al-inayati. Bàbá àgbàwọn sọ pé máa ka lọ tẹ́ bí ẹ bá ti lè kà ní tẹ̀gbá ń bí ipò ẹ bá ti bá yóò sì lọ gbà lọ títí láéláé ni. Ilahi bi muhiddin maula al-inayati. Wáyà ọ̀gbẹ́rẹ̀ wọ́n ti tó wáyà ọ̀gbẹ́lágbàlá wa. Èyí tó fi jẹ́ sílé ògùn pé ẹnu àgbàríkà ni wọ́n fi sọ́ra náà. Mo sì máa pẹ́ náà àlùbáríkà lẹ́yìn náà gbé débi tẹ́lẹ̀ fi ṣàdúrà fún ọlọ́mọṣẹ́ àbúgbà náà nìkan kan wá. Tó bá lè bá ọ̀rọ̀ ọ̀tẹ́ ṣáábí ọmọ rẹ ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ kúrò náà. Màá tún bá yàrá lọ́dọ̀ ọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Abubakri ní àlùbáríkà ọba Mọ̀lánà Sheikh Yahya al-Murtada ọ̀làbùnú. Wípé ẹnìkan bí wípé Hamza bóòlù ti jẹ́ ìbolo bá ń jókòó sínú ilé alábẹ́rẹ́. Wọ́n ní ààyè tí bàbá wa Yahya Agobi máa ń jókòó sí lánàá lèmi náà sábà máa ń jókòó sí torí àlùbáríkà wọn. Nínú àwọn ìṣe alákọ̀ọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ wà lábẹ́rẹ́ àwọn gangan ni. Wọ́n á fi àlùbáríkà wọn tọrọ lójoojúmọ́ ọlọ́mọṣẹ́ àwọn náà bàbá náà ọlọ́mọṣẹ́ ìgbàgbọ́ ẹ̀ǹkan kan wá. Ìkẹta tí ìbùkún náà ni wípé ọlọ́wọ́ àlùbáríkà ààyè ńlá ni ti ṣe Markaz Lágége. Nígbà tí ọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Shafi ní Sambo tí wọ́n pé 21 years. Àbúrò ní wàá sí òtí ìdè. Bàbá wa tí wọ́n jẹ́ wọ́n ìlú lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n wá ní ẹ jẹ́ ká gbóhùn bàbá wa ọ̀tẹ́. Bàbá wa bá ọ̀nà náà lórí ibì kan wọ́n wá ń ka ẹsẹ̀ wọn inú bàbá wa àgbà náà ti máa ń kà á lórí 20. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní wọn ọ̀fẹ́ kí bàbá ọ̀tẹ́ dànù dúró. Inú wọn kí àbá sì ti wó fún ìyọ̀nù ọgbà kò síbi tí ó máa dé láyé tí ayé òní máa gba tiẹ̀. Bàbá ọ̀tẹ́ báyìí ti ń gba ti yẹn àyè ní gba ti wọn lọ́mọ fi ṣàdánwò. Ìyára amúní máa ń gbé díẹ̀ sà. Ìrẹ́ ni tí ó bá mi tu àmọ́ mo máa pé ẹnìkan padà bá mi tu náà tó ń bẹ́ wò. Lórí àgbẹ̀rẹ̀ mọ́ tún ké fún àgbàlagbà. Bísílá rahman rahim. Bada al-Qulaymah náà ṣe ra mọ́ta kìlá. Gègé kékeré ọwọ́ mi yìí ń dààmú pé mo fẹ́ kọ̀ọ̀kan kí ni mo wá fẹ́ kọ òun náà ni. Rahabana ala nuril hidayati qad ata. Ntí gègé náà ń dààmú lórí pé ni mo fẹ́ kọ òun náà ni báwo ni ti kí àwọn bàbá wa tó dá sí pé ní ìmọ́lẹ̀ ni wọ́n tí wọ́n dé sáàrin wa tí ìmọ́lẹ̀ náà wá lágbo. Ahlan wa sahlan bil musamma bihi bàbá. À ń kí àwọn bàbá wa wípé ní ẹ máa wọlé ẹ máa rọra báwa nínú jẹ́ ìṣìntànà bí wọ́n ti ń kí wọn ó ní bàbá. Malam bihi mutaqaddima ya qudwati. À ń kí yín lẹ́yìn tó dá sí pé ní ayé ń rí yín lẹ́ni ẹ síwájú à ń kí yín lẹ́dá sí pé ní ẹ̀yin náà làgbé ilé wa nínú Islam. Ya ismatan li ulama'iya katahiyyati. Ẹ ti ń jẹ́ àgbéyẹlé wa nínú Islam náà lẹ́ ń jẹ́ àgbéyẹlé àwọn àbá. Àlékún ìdùnnú kó máa bá yín níbẹ̀ ti dé sáàyè yìí. Ya man ata'ul fadila duna tasawwulin. Àwọn bàbá wa náà lè ń gbé sí ibẹ̀ ni Ọlọ́run bá fún wọn lọ́lá ó dá wọn lọ́lá ó ta wọn lọ́rẹ tó tayọ àwọn ẹgbẹ́ wọn. Hatta bada kalbadiri dawan bilailati. Ó dá sí ibẹ̀ ní bàbá náà wá tayọ wọ́n wá ń jẹ́ àṣìwádìí ní pé gbogbo àyè tí wọ́n bá dé yóò máa dà gẹ́gẹ́ bí àlùbádìrù ni tó dé sí àárín òkùnkùn tó bá ń tọ̀ wáyé sí. Ẹni tó bá wọ Ọlọ́run ọba ló máa ń dá lọ́lá bó bá wọn á gbẹ́ ní ẹ̀yìn á gbé síwájú bó bá wọn á mọ ọmọ yẹn kiri á gbé sí pàgbà. Ọlọ́run ọba wá wo àwọn bàbá wa ọ̀tẹ́ ó wọ̀ wọ́n sún sọ́wọ́ pé tá lọ́lá yìí yẹ ó wá jẹ́ ọ̀lá náà ó fi bò wọ́n dàrú. Ọlọ́run tí wọ́n dá yín lọ́lá yìí àlékún ìṣẹ́ Ọlọ́run àlékún ìgbọ̀kànbalẹ̀ Ọlọ́run kó máa bẹ lọ títí láéláé fún yín. Laylan nahara
bẹ́ẹ̀ lórí. Fàrúlì lórí bí nàgà láti máa túbọ̀. Báwo sọ́dọ̀ àwọn àbá kan jáde ńlọrin, a máa nà kẹsàn-án bàbá wọn ọ̀tẹ́bí ní tọ̀. Fáàrí ni wọ́n fún ìlú Ìlọrin. Ibi ìpayà Ọlọ́run ọba àti níbi kálá káyé mọ̀dá lábájá ni òun ló ń lọ yìí pẹ̀lú mímọ́. Ibùnà àbúrò àbí ibùnà àbí Bákírì náyà Ìsà ọ̀tẹ́. Bàbá wa Adúlẹ́sí pé ní bí bàbá rẹ bá bí mi, bàbá rẹ lè bí ọmọ tí ò da. Àmọ́ ọmọ bàbá wa Sheikh Abubakri Issah. Ọ̀tọ̀ yásìkò bí sáùtì wálé èrèfáàní àǹtarọ̀ ṣíbọ̀. Bàbá àkéèyàn lo nǹkan ní ohun ló dùn yìí. Àwọn bàbá wa yìí, àwọn náà ni. Zúrù ti kìbélì irṣáàdì dáwọ́mà kìbìlátà. Ẹ wá ṣe ohun nìkan ẹlòmíì àsán ohun ni àti ohun tó wá ní ìpínlẹ̀ nú òun náà lọ́wọ́ bá dá fún bàbá wa. Sọ́nà lẹ́bi ni kéèyàn ká àlejò. A tún wá kẹ́ni tó gbà àlejò. Ìyàwó wá sí Abúdálá ní ibi àlẹ́ àbẹ̀rẹ̀. Àkí àwọn bàbá wa àgbà tí wọ́n jẹ́ síwájú wa láàyè yìí. Antara isu lè ká sí wálé àmáàtì. Ẹ̀yin àwọn bàbá wa àwọn náà ní aṣíwájú wa fún ẹnìkankan àti ní gbogbo àgbáyé. Àjáìlì nǹkan máa ń lè ní wákàtí ṣẹ́kì. Mélòó aláìmọ̀ kan, mélòó onímọ̀, mélòó ẹni tó dá síbi ní àlè rí ká pèlè èèyàn. Àṣàdì tàwọn bíi káwọlì jí dáwàjà òdàdá. Tó dá síbi ní ọ̀rọ̀ yín àti ìpinnu-mọ̀nà yín, òun náà lẹ́bi tọ́ wọn sọ́nà lẹ́bi ní àwọn ọmọ yìí. Bàbá tún máa bùyàn lọ́wọ́ kìí ṣe ọ̀rọ̀ nìkan. Súlẹ̀ Akíní alámù Anáka Mọ́tàfà nínú. Ẹni tó bá gbé iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ làákàyè gbọ́dọ̀ kún. Ọlọ́run gbé bàbá wa, ó fún wọn ní làákàyè tó pé. Làákàyè tó tún wá ní mímọ̀ tó ní mímọ̀ nínú ni. Bàbá náà wọ́n tún wá ń fi mímọ̀ náà tún wá wá kéde. Ọlọ́run ò má ṣe bá wa jẹ́ àwọn bàbá wa. Bàbá wa nínú jẹ́ ìṣì sàláàtì ọlọ́run má ṣe bá wa sàláàtì. Ọlọ́run má ṣe bá wa ṣe kí àsìkò bá nígbà máa. Ẹni tó fi mọ́ ọgbà ayé tó fi mọ̀nà lọ sọ́dọ̀ lọ́sọ́dọ̀. Àgbẹ̀lọ́wọ́ ọba ní ìpọ̀ṣẹ̀ṣà ń bẹ lọ́wọ́ ọba náà. Ọlọ́run ò má ṣe ṣe ìdẹ̀kù fún wa ní ìgbésí ayé wa. Gbogbo àwọn tá ń bẹ láyè yìí lọ́kùnrin àti lóbìnrin wa. Àtẹni tó wá àtẹni tí ò wá, Ọlọ́run má ṣe jẹ́ ká gbọ́ ẹnì kankan mọ́ wá. Allahu akbar. àṣẹ ọ̀rọ̀ àṣẹ gbígbàdúrà àtòríire ní kọ́sára gbogbo wa yìí àtàtà ń bẹ níta lóhùn tó ń bẹ nínú mẹ́ta ń bẹ nínú mẹ́ta mẹ́ta àti gbogbo ni wọ́n ti ń gbọ́ ìbànújẹ́ òní kọ̀ nísìnyí kọ́lẹ́jì
ọlọ́run mọ́sàájá rí bàbá wa pẹ́ ẹni ọlọ́run bá kí àdínkù kíkí tí a fẹ́ kí bàbá wa pọ̀ àwọn bẹ́ẹ̀ kí wọn pẹ̀lú kíkí ẹyọ kan tó gbé kan ayébọ́sí afárá mi mò lára sèké ẹ̀ mọ̀ tọ́lá lókè àwọn mọ̀ gbọ́ lẹ́nu wọn níjọ́ tí bàbá wa mọ̀ lára àmì ìrùkẹ́sì tí wọ́n ṣe àwọn bàbá mi mọ̀ lára sèké ẹ̀ mọ̀ tọ́lá ọmọ ní wíwá dáhùn wá sí ní ìyàwó yìí àwọn òkúlọ̀ mọ́ wà torí pé bàbá àfáàgbà wọ́n sọ dáná wọ́n ṣe ibi méje púpọ̀ yàyà mẹ́fà nù ẹ̀yà o. gbogbo ẹni tí ó wá sáyẹn ní wàláyé àdúrà ó gbà ẹnì kan àdúrà ó nígbà tí ó nígbà bọ̀. gbogbo yòówù ẹkú ló ń tó bá débi ti láyọ̀ wọ́n láwọn táwọn fẹ́ lókè. mo lọ sí ìyá àbùtádà wọn sọ ń jẹ́ náà wọ́n ní dọ́tí bàbá àwọn bẹ lọ́sọ̀gbọ́ àfáàgbà bàbá wa ní Sàláàtì wọ́n ní wọ́n wá kí bàbá àwọn ṣẹ̀ríkù ni wọ́n wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfáàgbà wọn ń pọ̀ lọ ní wọ́n wá sìn wọ́n fẹ́ sìn wọ́n dẹnu ewé àfáàgbà wọn rí pé bàbá àwọn Murtada ń sunkún àbá ọbẹ̀rẹ̀ mọ́lẹ̀ Murtada kí ló ṣe é tó sunkún bá ní bàbá nǹkan sá wọn ọmọkùnrin ẹyọ kan tí mo wò lẹ́nu àbíkú yà wọ́n lẹ́nu púpọ̀ afáàmì àgbàmọ̀ láti ṣe àmọ̀tánà tó lẹ́nu wọ́n ní ọmọkùnrin yìí náà mo fẹ́ jó dàfà ìdí ń pa wọn lẹ́kùnrin ara mọ́lẹ̀ Murtada ó ti dàfà wọ́n ní wọ́n wá sọ níjọ́ náà lọ igbe kí àwọn máa nìṣó káwọn máa sáré lọ báyìí wọ́n lé àfa gbà bàbá wa ní Sàláàtì wọ́n ní wọ́n wá gbé àfa Yahya ó ní iye àdàdì tí wọ́n fi pè é ó ní iye ìṣẹ́jú tí wọ́n fi pè é ó ní ohun tí wọ́n fi pè é wọ́n wá sọ fún àwọn pé bóyá bá ti ń di ohun kan máa sọ pé náà ìjọ kan nìyẹn sọ nílé ìjọ kan nìyẹn sọ nílé ọlọ́mọdé àwọn ọ̀sán nílé báwo ni ọlọ́run bá ṣẹ́jú mẹ́rin lára pé wàlá àti ntọ́sí dàrú ní ayé yẹn àsìkò bàbá tó ṣẹ́jú mẹ́rin lára bàbá lórí ilẹ̀ yìí wọ́n á sì bàkárà rẹ̀ jẹ́ gbogbo oníkọ̀ọ̀kan tí ń gbọ́ wa àtẹ̀tọ́ wà ní àmì sọ̀kún. wọ́n ní àfọ àwọn àgbẹ̀ wọn pe àfọ Yahya àfọ àwọn sọ pé náà ìgbà tí wọ́n pè é dédìí ẹ̀dà tí wọ́n fẹ́ pè é wọ́n ní mọ́lẹ̀ Murtada Yahya ti dàfà ìjà sọ́tì mutlaq ó ti àfa wọ́n ní èyí ń kẹ́ tó láti já sí pé kí wọ́n pe àwọn èlò ìjà ìsìn kí wọ́n pe àwọn sí àyàfà àgbà àwọn ògbódò wà lẹ́bí ni wọ́n kí àfa wa bàbá wọn tẹ̀ pẹ̀lú àwọn àfa àgbà láti ṣe kéèyàn mú tọ́lá Yahya ló tó kọ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ àgbẹ̀rẹ̀ ìjẹ́sìn ọ̀rọ̀ má dàrú ó ní mo kẹ́ ẹsẹ̀ ní àbífà àbífà wọ́n ti gbé láwà ní wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ni àwọn òsì lẹ́yìn àbífà nígbà tí wọ́n tẹ̀lé àbífà kà nígbà wọ́n sọ pé ẹ̀sọ́ bá kí wọ́n ti rí nìyẹn àwọn ní kò dùn àwọn ní wọ́n sọ pé kò lé ó ní ẹ̀sọ́ bá kò lè wọ́n àwọn wọ́n sọ pé kò lé rárá torí ẹni yìí ló dùn jù òun ló kọ̀ jù ẹni náà wọ́n kí bàbá ọ̀tẹ̀ bàbá wa nínú ìjẹ́sì ìgbéyàwó مسلم كتاب بقوته واتيناه الحكمة صريا مسلم كتاب بقوته واتيناه الحكمة صريا ayé Kùránì ń pọ̀ àmọ́ bó ti pọ̀ tó bó ti rí ọdún sábà gbogbo jama ẹ̀dá kun tó ní ọlọ́run ẹ ní àwọn ẹgbẹ́ oríire kún oríire ní òní ìbàjẹ́ fún wa kí a má gbàsìkò látọ̀dọ̀ tèmi ẹni ló kù 20,000 lọ́wọ́
wọ́n máa jẹ́ ìkóná àwọn bàbá wa Maulana Sheikh Issah Abubakri Abubakri. Nígbà tí wọ́n máa fún wọn Issah rẹ̀ owó ẹ̀mú wọ́ gbogbo oníkálukú kó má sẹ́ni kàtí òní mọ́ wọ́. Afáwa ọlọ́lá níbi alápẹ̀lẹ́ ni wọ́n. Oye dáa bẹ́ fún wọn yìí. Ká má sẹ́ni láì ṣe bá àwọn ọ̀gá tí wọ́n ṣe. Oye kí n gbé fún ẹ̀ṣẹ̀ ẹ̀dẹ́ bẹ́ sí fúnra mi. Olóríire ẹ̀lò ẹ̀ má tẹ̀lé fún mi o fún wọn ta ọ̀rọ̀ má jẹ́ kí ẹ kó tó mú lẹ́nu. Èèyàn 30 1,000 má jẹ́ kí ẹ kó tó mú lẹ́nu. Kuna wafa adia wafa wane. Sẹ́mi stop má jẹ́ kí ẹ kó sẹ́ni wọn lọ kó wà nípa tẹ̀. Ọlọ́run má jẹ́ ń ṣòfò. Ààrẹ ìwọ́n mú ní kọjú. Ọlọ́run má jẹ́ ń pa ìlú. Ó yọ wà lárúkọ ẹ̀lú tètè ayé ìyàtọ̀ yìí. Gbogbo ìpátá ìní mọ̀ sí. Ọ̀yọ́ wa gbọ́dọ̀. Hello. ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. على الشمائل زينوني ناظر محمد بيوني على اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم آمين يا الله. gbogbo àwọn olóríire tí a wà ní àyàlùbáríkà lónìí ẹ jẹ́ kí a sọ̀rẹ́ńdà ara wa fọ́lọ́run bá jẹ́ nǹkan kan fún òun ló jẹ́ nǹkan ká sọ fọ́lọ́run wípé Allahu Akbar àti àtàrà ọlọ́run ọ̀dẹ̀ bọ́ sí ìwà ìjọba
Ànábì Muhammad. Wọ́n sì ní anífẹ́ Ànábì dáadáa. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹjẹ tẹ́ ọlọ́mbà wa mú bá ọ̀gá wa àgbà Ànábì Muhammad. Àṣẹ́kùbọ̀ àṣàlátù fún Ànábì. Ya Rabbi ya Ghaffar ighfir li abdika ya haya salati. Ya Rabbi ya Ghaffar. Ẹ bá mi wí. Ya Rabbi ya Ghaffar. بسم الله قل هو الله. الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امين. Mo kí àlùfáà wa àgbà, àlùfáà wa onínúure ọlọ́kàn rí. سلام عليكم سنة نبوية. Àlùfáà tinú wọn dá táníyàn tó dá pẹ̀lú ẹ̀. سلام عليكم سنة نبوية. Bàbá wa alábẹ́rẹ́ Sheikh Abubakri. سلام عليكم سنة نبوية. Ẹ pariwo ṣéwù bó ti kú. Njọ́lẹ̀ níbi àná yìí, ẹ̀yà falala tẹ̀ wà níkàlẹ̀. سلام عليكم Àtàbà wa tí wọ́n kọrin kì mí. سنة نبوية. Ẹ̀rọ ọjọ́ ni ẹ̀gbọ́n táwọn yíyá yìí mọ́. سنة نبوية. Tẹ́ kọrin kì mí. Tẹ́mi ò tó gbogbo ń tẹ́ fi yè mí o. سنة نبوية. Àtàbà wa wọ́n sọ fún mi nísìnyí pé Kánò làwọn ti rí mi gbẹ̀yìn. سلام عليكم Àti gbogbo ẹ̀yin mọ̀nyẹ́ Mansugeri. سنة نبوية. Àbá wa tí wọ́n láwọn ń gbé ẹ̀yìn Ìkòròdú. سلام عليكم Wọ́n sì ń wúwo àwọn ará inú Ìkòròdú. سلام عليكم Gbogbo yín ni mo kí ń bí bàbá wa àlùfáà wa lábẹ́rẹ́. Mo ní jọ́lẹ̀ ní bí àná yìí. سلام عليكم Tá a kó délé wa ní àyín. سلام عليكم Àjọ sílé náà ni. سلام عليكم Àlùfáà wa alábẹ́rẹ́ Sheikh Abubakri. سلام عليكم سنة نبوية. Wọ́n wá pè mí lọ́dún náà. Wọ́n pè mí lọ́dún náà. Wọ́n pè kí n wá ṣe wá sí jọ́nà ni wọ́n bẹ̀rẹ̀ tààjù. سلام عليكم Alókàjọ́ náà a máa bá ti wọn. سلام عليكم A máa bá ti wọn jọ́nà. سلام عليكم Mo wá fojú àná òun mo fi wò ní. سلام عليكم Àṣekí inna Allaha la yudi'u ajra al-muhsinin. سلام عليكم Ọlọ́run kì í rán ẹ̀san ẹni tó bá ṣe dáadáa kì í rán aláre. سلام عليكم Yàtọ̀ sí pé àwọn tó bí yín ẹni Ọlọ́run ni wọ́n. سلام عليكم Bàbá wa Abdulhamid.
sunkún ni. سلام عليكم سنة نبوية. Àṣàníyàn yín àtàníyàn àwọn tó bí yín àtòrìrè tẹ́yìn náà tẹ́ tún ṣe láti nu oyún lọ́dọ̀ ìyá rẹ̀ ìyá alábàárìkà níjọ́ náà wọ́n rántí pé ìyàwó pé yín àyè jọ náà. سلام عليكم Ó Allah. سنة نبوية. Àṣẹ ní ikọ́ lọ́hùn ni látọ̀hún ẹ ti yàn wáyé o. سلام عليكم Ẹlòmíì fún àgbàdo kásàlátù rẹ̀ lè wọ́n kún. سلام عليكم Wọ́n fún àgbàdo kalẹ̀ káwọn èèyàn lè máa wá kódà kò rẹ́ díẹ̀ tí ó di àgbàdo náà. سنة نبوية. Àwọn ẹni Ọlọ́run máa ń lọ tẹ̀ lónìí níjọ́ tẹ wà ní àyà bàbá àdúgbò yìí jí. سنة نبوية. Mo wá débí yìí lónìí. Báwo èèyàn gbọ́ tí mo sọ ni. سلام عليكم سنة نبوية. Àṣírí àwọn ẹni Ọlọ́run nílọrin tí ń ṣe Al-Qur'ani kò sí sẹ́wù kan tó ju Al-Qur'ani lọ. سلام عليكم سنة نبوية. Kò sí àṣírí kan tó ju la ilaha illallah huwa. Mo fẹ́ kẹ́ ẹ bàdí yìí lẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ wí gbọ́dọ̀ òun náà kọ́ kàwé láyé ẹ̀. لا Ẹsẹ̀ wa. Àwọn orúkọ Ọlọ́run. Ẹsẹ̀ wa. Orúkọ Ọlọ́run tí a fá wa Abdulhamidi tí wọ́n fi lé wọn lọ́wọ́ ńlọrin náà nù. سلام عليكم Wọ́n fi kankan mí lé wọn lọ́wọ́ tó dùn yẹn wọn lọ. سنة نبوية. Òun náà lẹ wá fi yẹ àyè yìí báwọn tó gbé yín ti fi orúkọ Ọlọ́run Allah tí wọ́n fi yẹ àyè. سنة نبوية. Ẹ ní kánjú kú. سلام عليكم Ẹ wọ bí wọ́n tún ti ṣe fún mi ní àyè náà nísìnyí. سلام عليكم Bẹ́ẹ̀ yà bá sàmì fún wa dáadáa, òun náà ò ní kánjú kú. Ẹ bá ṣe ámì dáadáa. Èmi tí mo ní káfọ́ ọ̀lànìyàn, mo fẹ́ lè má rí tí ìrẹ́ni tó lànìyàn bíi tiwọn. سلام عليكم Ẹ wá wá sí Allahu ọ̀yọ̀ kan, Sheikh Abdulhamid. Má jà sí kú yín sí àyíká. Ẹni wọ́n ti sàmì jákujáku. Bẹ́ẹ̀ bá tún lé kámi rẹ̀ ó tún mú kejì bẹ́ẹ̀ lọ. Àwa náà ò ní tọ́jú kú pẹ̀lú òkú Ọlọ́run. Àdúrà yìí ń bọ̀ wá bí n bá débi kí n ti ṣàdúrà. سلام عليكم سنة نبوية. Mo kí gbogbo ẹ̀yin bàbá bàbá. سلام عليكم Mo kí gbogbo ẹ̀yin ìyá mi. Ó débẹ̀ ó dẹ̀rọ̀. سنة نبوية. Bí bàbá mi Maulana Amirul Jaysh bí wọ́n ti máa kí ẹ̀yin ìyá wa nù. Wá ní ìyàwó ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀. Sọ́kà bá dànù. Báwa ìyá wa alábàárìkà bá débẹ̀ yóò sì tutù. Yóò kú tẹ́ḿpà. سنة نبوية إجابة عون على كل مسلم. A kú ọdún tuntun. الحمد لله. Wí mẹ́ dáadáa. A kú ọdún hijira tuntun. الحمد لله. Àwọn àgbàlájọ ṣe tọdún tó lọ àmọ́ lónìí wọn ò sí láyé mọ́. الحمد لله. Bọ́lá ń bá ní kó o máa bẹ láyé tó sì fẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bá sọ pé alhamdulillah.
oríire pé ẹ bẹ̀rẹ̀ àdúrà láti ọ̀sẹ̀ tó lọ kó bá kájà lọ. ẹ sì fi kọ́ lónìí lónìí ọdún tiwa tuntun. ẹ ṣàyẹ̀mọ̀ pé mi náà sórí ire lò. ẹni tádùá rẹ̀ ò ní gbà lónìí ẹni tádùá rẹ̀ ò ní gbà lónìí òun lẹni tí ń bínú orí ọmọ làkejì rẹ̀. òun ní ìyọ̀ǹda àdúrà tiẹ̀ ò ní gbà. ẹni tádùá rẹ̀ ò ní gbà lónìí òun lẹni tí ń bẹ nú ẹ̀ṣẹ̀ tí ń ṣe Ọlọ́run tí ó sì fi ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ lẹ̀. bí gbogbo abámàpá jẹ́ àjẹwọ́ fọ́lọ́run lónìí bí gbogbo tí ń yẹra àdìọ́kàn kú tí ń bẹ lọ́kàn wa yóò kú lára wa lónìí. ẹ bá ń pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. bàbá pariwo ìjírá kí n tó ṣàdúrà ẹni tí n bá béèrè ìtàn tí mo fẹ́ sọ yìí lọ́wọ́ ẹ̀ tó bá gbà á ó ní tún kú sí tí ìfòkè náà lọ. bẹ́ẹ̀ torí bí mo ti bá àyè yìí lónìí inú mi dùn púpọ̀. gbogbo ẹni tó wá wáyé àyè lónìí kò tún sọkọ́ mọ́. ọ̀nà ọdún tuntun tá a wà mẹ́yìn. bínú rẹ̀ bá dùn tẹ́lẹ̀ sí ń tọ́ da jẹ́kí ló yọ ọmọ dùn nísì. ìjìnlá tá nẹ́bí ṣe tó wá di búrẹ́dì àti tíì lónìí kì í ṣe ọ̀run ló ṣe Ọlọ́run fi ṣe kì í ṣe gbádùn ló ṣe Ọlọ́run fi ṣe ìnira ní. wọ́n fara ní ànábì kárí ànábì fi kú o nílé bàbá rẹ̀ nílùú bàbá rẹ̀ tí í ṣe Mákà òbí wa lọ Mádínà àmọ́ kò sí yín òun mọ́ lónìí ìjẹ́ táwọn abẹ́ ká ṣe lónìí òun ni ká kú ònú ẹ̀ṣẹ̀ ká bọ́ sínú mímọ́. gbogbo wa bú ti ń bẹ lọ́wọ́ oníkúlùkù wa lónìí òkùnkùn òní kùnkùn nínú mọ́mọ́nú ẹ̀. Ya Rabbi, inna al-ajra والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. ẹnìkan ò sì lé àwa kúrò nínú Islam táàbí wa kúrò nínú ilé táàbà ṣe ìjìrà lọ́bì kan. ìjìrà wa tá a fẹ́ ká ṣe gbogbo tí ń jẹ́ràn wa bú tó jẹ́ ẹ̀ṣẹ̀ tí kì í jẹ́ káàdùn ẹ̀mí ọgbà ẹ̀já bọ́pá bọ́sẹ̀ kó ń bẹ̀ lónìí. bàbá bọ́pá bọ́sẹ̀ kó níbẹ̀ bàbá wa pe Allah lẹ́ẹ̀kan náà kò jìnnà. gbogbo tí ń jẹ́ ẹkún ẹ̀nì kọ̀ọ̀kan wa Ọlọ́run sùn wọ́n wa nísìnyí. والسابقون الأولون من المهاجرين والأنصار. tani bẹ́ẹ̀ yà yìí tí ọ̀sẹ̀ lọ́wọ́ gbọ́dọ̀ dé yà yìí. bí n bá bẹ kọ́ náwó ká ní. Ọlọ́run mọ iye ọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́lẹ̀ omi ti sọ kó tó kú nílé. ẹsẹ̀ ń bọ̀ wá bí àdúrà ń bọ̀ wá bí ìjìrà. Ọlọ́run mọ iye ẹni ẹlẹ́ni tẹ́lẹ̀ omi ti fi ẹnu tó ti fi palẹ́ kókó tó kú nílé. ẹsẹ̀ ń bọ̀ wá bí ìtọ́lọ́run ń bọ̀ wá bí àdúrà ọlọ́dún àwọn ọ̀gbà bọ́ọ̀lù àdúrà ẹsẹ̀ mẹ́gbà. والسابقون الأولون من المهاجرين والأنصار. Ọlọ́run mọ iye
ẹ gbogbo wa bá ti wá sọ funfun pin káyé bá sọ yìí ti funfun pin yìí tí gbogbo ẹ̀ táwọn wúra wa tútù tásọ tútù bẹ́ẹ̀ náà ni ọkàn wa tútù ni bẹ́ẹ̀ náà nínú wa dá síra wa ni àní máa pẹ́ bí àdúrà púpọ̀ mọ́. والذين اتبعوهم بإحسان ẹ̀rọ ọlọ́run kan يقول الله ànábì yóò fi kó àwọn sàábẹ́ lẹ́kọ̀ọ́. صلى الله عليه وسلم ẹ yóò bá ànábì gbọ́dọ̀ wá mi. ẹni tí o fẹ́ sunkún láyé kó o bá ànábì dáadáa. ànábì Muhammad ànábì yóò fi kó àwọn sàábẹ́ lẹ́kọ̀ọ́. wọn lọkùnrin kan bẹ aṣẹlọ́hún ni ó ṣẹlọ́hún púpọ̀ ó ṣẹ Ọlọ́hun débi wípé òun náà máa yá burú tóun ti ṣe síwájú Ọlọ́hun. ó wá ronú pìwàdà níjọ́ kan ó wá gbúrò àfa ńlá kan nínú ìlú rẹ̀ ẹnu Ọlọ́hun dá wí ó wá tọ̀ àfa yìí lọ. Ó ní ilé àfa ó ní ẹ̀yin àfa tẹ̀jẹ̀ ní Ọlọ́run mo gbúrò yín pé ẹni Ọlọ́run sọ̀rọ̀ sí ni àmẹ́bí tí mo wà wájú yìí aláburú ayé àtàkì àmàlà. Allahu akbar. Sẹlọ́hún lòun ó sẹlọ́hún débi wípé òun ò rò kí wọ́n yọ̀ lè forí jì wọ́n. Allahu akbar. Àmọ́ wíwá tí mo wà lọ́dọ̀ yìí mo fẹ́ béèrè ṣé ìrí àforíjì Ọlọ́run àbí ìrí àforíjì Ọlọ́run àbáyé sábọ́kọ́ jáwó ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà bó o lè ṣẹlẹ̀ ti tó. وأن استغفروا ربكم ثم توبوا إليه. ó ní ẹ má jẹ́ n sọ àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ a má jẹ́ n sọ ọyọ̀ kan mọ́ ẹ̀. èmi tẹ́lẹ̀ tí mo wà wájú yìí òun ti pààyàn débi pé òun pa déyìí 99. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. ثم توبوا إليه. ó di 99 tí mo pa èèyàn dì. àmọ́ ẹ̀ máa sọ fọ́lọ́hún kó forí jì mí. أن استغفروا ربكم ثم توبوا إليه. àbá gbọ́ pé ó ti pààyàn déyìí 99 àbá ní hẹ́ẹ́. àṣàrà ìlú ní bẹ̀ níwájú òun yìí. أن استغفروا ربكم ثم توبوا إليه. àbá lọ́lọ́ wọ̀ ní forí jì ọ́. ثم توبوا إليه. àwọn jẹ ìyá ńlá ìyá àyà lọ́dọ̀ ọ̀dọ̀. ثم توبوا إليه. ẹ dákun ẹ bá ka sára sọ́lọ́ òun dáadáa. إلى أجل مسمى. ìgbọ́ polówó yẹn lẹ́nu àfa polówó lè forí jì ọ́. ọba tó fa ìdáyọ ọba tó gbé ilé àfa. أن استغفروا ربكم ثم توبوا إليه. ó di lélo ó dọ̀gọ́rùn-ún. أن استغفروا ربكم. ẹni bá fẹ́ kọ́ mọ wọn máa pàṣẹ kó máa pàṣẹ nínú ilé Ọlọ́run kó pàṣẹ láyé kó yóò bá nínú mi lẹ́nu ìtàgé. Ọlọ́run ọba ńlá ọba Ọlọ́run ọba tí ó lójútù ọba tó ṣe wípé ó ti wù ú ní máa sọ láàrẹ̀ ọba bàbá ó di 100 ọba jáde kó nínú ilé àbá bó ti jáde lẹ́ẹ̀kan náà ìmọ̀lẹ́ Ọlọ́run wa kó sọ́kàn ìwọ̀n sunkún ìpè Ọlọ́run ya Allah ya Allah ya Rahman ya Rahim Ọlọ́run náà ní pẹ̀lú káwọ́ kalẹ̀ o. mo pa àbá tán ọba tó béèrè àbá mi nínú ìlú àbá wo ló tún dà mí láàká tẹnu rẹ lọ́dọ̀ Ọlọ́run wọn wá tún yẹ àbá mi
mi àforíjì Ọlọ́run ní wá kódà mo wá dọ̀dọ̀ àfa àkàlànà tí mo kúrò rẹ̀ àbọ̀lọ́lọ́run ò ní foríjì mi èèyàn 99 mọ pàtẹ́lẹ̀ mo sọ àfa àláàfà mo sọ ọ̀dọ́gọ́rùn bàbá àtàwọn ti gbọ́ bẹ́ẹ̀ àyà rẹ̀ ṣe gà la ilaha illallah. ẹni tí o fẹ́ sunkún tí o sì fẹ́ kí wọ́n gbé òkú ọmọ àwọn sí wọ́n yóò wá nínú ìkíni. ọdún ìjọba wọn fún un àbá àlọ́ wọn forí jì ọ́ ẹbí ọdún sọ fọlọ́ wọn lé forí jì ọ́ ọdún yìí ò fẹ́ kí wọ́n gbé ìdí mi kalẹ̀ kọ́lá gbẹ́rẹ́. àmọ́ ìtọ́lọ́ wọn bá tí ó fi forí ẹsẹ̀ rẹ jẹ́ sọ fún ọ ìlú tó wà ń bẹ̀ yìí ló ti ṣe gbogbo ẹsẹ̀ tó ṣẹ̀ láyé ó ní bẹ́ẹ̀ ọ àpò nínú ìlú yìí ìlú kan bẹ ọkọ ìlú náà bíi tí jẹ́nì wá kú nínú ìlú tó ti ṣe Ọlọ́run yìí máa lọ ní ìlú tí mo ní ọmọ lọ yìí àwọn ẹni Ọlọ́run lọ́pọ̀ ń bẹ inú Ọlọ́run a máa dùn sáwọn tí ń bẹ nínú ìlú náà ó ṣe é ṣe bọ́ ọba débẹ̀ tó bẹ Ọlọ́run ó ṣe é ṣe tọ́lọ̀ wọn gbàdúrà rẹ̀ kó forí ẹsẹ̀ rẹ̀ kó fi jìn ọ́. ó ní advice eléyìí dáa. يمتعكم متاعا حسنا إلى أجل مسمى. ó ti kú lọ́dọ̀ àfa nígbà nílò nùlù tí kẹ́ wà bẹ́ẹ̀ inú òlù tí kẹ́ wà bẹ́ẹ̀ tí wọ́n júwe fún ibẹ̀ ní lọ. ni wọ́n ti astaghfirullah innahu kana ghaffara. astaghfirullah innahu kana ghaffara. astaghfirullah innahu kana ghaffara. astaghfirullah innahu kana ghaffara. la tamananna fa inna Allaha mannanu wa indahu lilwara afuwwun wa ghufranu wa indahu lilwara afuwwun wa ghufranu. لا تأمنن فإن الله منان. má jà káwọn lọ lọ́hùn ìwọ́n tó fẹ́ ṣe é kí lọ́dún nìyí náà gbogbo ẹ̀ṣẹ̀ ibú tí ń bẹ lọ́wọ́ rẹ gbogbo àtàkù gbogbo eré ibú tí ń bẹ lọ́wọ́ rẹ má tó fi lé ọmọ lọ́wọ́ dá. لا تأمنن فإن الله منان. kúrò níbi ẹ̀ṣẹ̀ ṣe é kí láàrẹ kúrò bí ìwà jàgídíjàgan bọ́ síbi ìwà rẹ. لا تأمنن فإن الله منان. ọkùnrin yìí máa ń lọ ìlọ yìí sunkún ọlọ́tí gbogbo jàmbá tó ti ṣe láyé ọlọ́tí gbogbo ilé àdùn tó ti sọ ní ewúro ọlọ́tí gbogbo àwọn tó ti palẹ́kùn ìwọ̀n sunkún ní sunkún níbi tí ti ń lọ lójú ọ̀nà tí ń lọ àṣàlá ìlú bá dé ó bá pa á síbẹ̀. لا تأمنن فإن الله منان. ẹ bá ń pariwo Ọlọ́run. tí wọ́n jẹ́ màláìka ire gúrúùpù màláìka tó sọ̀kalẹ̀ méjì àwọn tí máa gbé èèyàn lọ bí ìkẹ́ wọ́n sọ̀kalẹ̀ àwọn tí gbé èèyàn lọ bí ìyà wọ́n sọ̀kalẹ̀ wọ́n wá ń fa àmàrà wọn lọ́wọ́ àwọn màláìka tí wọ́n gbé èèyàn lọ bí ìkẹ́ làwọn ní wọ́n ló ti tú bá lọ́dọọdọ àwọn màláìka tí fìyà jẹ̀dá nígbà tí a mà àwọn náà fà á wọ́n ní ẹ̀rí pé mùsíbà lélẹ́yìí ni. ọba àlekè ọlá ọba tí ò ní kú olójú kan kó tó mú yàn. ọlọ́wọ́ sọ ọ̀gá màláìka kalẹ̀ níta ní jìbìrì.
lọ́ọ́ sọ fáwọn méjèèjì ìtàfin bàbẹ́ ni eré ni bẹ́ẹ̀ ni rí ibú ni ìlú téńté ń bọ̀ ẹ̀wọ̀n tó bá jẹ́ sí wípé ìlú téńté ń bọ̀ wá ìrìn díẹ̀ náà ló kù tí ó fi dé ìlú táwọn ọlọ́run yọ́nú sí tó bá yẹ pé díẹ̀ ló kù tí ó fi dé bẹ́ẹ̀ ó dẹ̀ lè kẹ́. àmọ́ tó bá jẹ́ sí wípé kò tiẹ̀ sí ìdẹ́lájì ìlú táwọn ọlọ́run yọ́nú sí tó jẹ́ ìlú kẹ́ tó bá sì wà ní ìlú tó ti ṣe ọlọ́run tó káwọn aláìka tí wọ́n máa fi ìyá dé èèyàn kó wọ́n máa gbé lọ. ẹ dákun sọ́dọ̀ wọn bò tí mo gbogbo ẹ̀ ní wúwo jù wá lọ. ọba ńlá ọba buhaya. sọ́dọ̀ wọn ti mọ̀ ọlọ́run fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́. yípe òun ọlọ́run wà á dà gàfúrú rahim. ọlọ́run ní máa forí jẹrẹ lẹ́yìn ìforí jíyàn tó bá forí jíyàn tà yóò mú sẹ́kì yóò tọ́ kẹ́yìn. wọ́n wá wọ ilẹ̀ nígbà tí wọ́n wọlé wọ́n wá rí wípé ó ti súnmọ́ ìlú táwọn ọlọ́run tá yọ́nú sí. ọlọ́run nígbà tó ti rí bẹ́ẹ̀ wọ́n ní tó ti ṣẹ̀ wá tó sì ti tọrọ àforíjì pẹ̀lú gbogbo wa burúkú àgbákò tó ṣe ọlọ́run láwọn ọlọ́run àti foríjì. tani foríjì ni. kúlíkùn ṣẹ́kẹ́kẹ́ hù rọ́bẹ̀kùn ìnáwó gánà gàfà yóò sì lè sàmà àlẹ́ ìbọn mi ìrara wọ́n. òkùnkùn ní kùnkùn nínú ọmọ manuel ọmọ èèyàn tó ti palẹ́kùn ọmọ èèyàn tó ti fẹnu bá tiẹ̀ jẹ́ ọmọ èèyàn tí ń yọ yìí tí ń gba ìtọ́sí fẹ́ kí yìí rẹ̀ wọ̀ mí ọmọ èèyàn tó máa rẹ̀ ti ń ṣe dáadáa tí ń pàṣẹ rẹ̀ nínú ayé ó sì fẹ́ kó kú bọ́mọ ọlọ́mọ bá kú kò lè ní kọ́mọ tí ó dé èèyàn. aṣọ tá a wọ̀ mẹ́ yìí ó ti lè wò ká sọ dáa tó bó ti lè wò ká sọ dáa tó láyé aṣọ padà lè kísà. bó ti lè wò kí lé tá ń gbé láyé kọ́dà tó yóò padà da ọ̀rọ̀ yóò kàn náà ni. ìjìlá tá a ṣe tá a fi rí ọ̀nà ọlọ́run òun ni ká fi gbogbo wa kú tí ń bẹ lọ́wọ́ wa ká fi ilẹ̀. bá a bá ti fi ìwà kú tí ń bẹ lọ́wọ́ wa lẹ̀ tá a bọ́ sínú wà tó da ọ̀rọ̀ tó da ìrìn tó da ìṣesí tó da àníyàn tó da gbogbo tó o bá béèrè lásìkò náà ọlọ́wọ́ fi lè ọlọ́wọ́. ọ̀rọ̀ òdìrí kan bí amúra lè rọ àbá ní. wáyé alákọ̀ jáná tẹ̀. wáyé alákọ̀ àná. ẹni àdúrà yóò nígbà lónìí kò sí yàn yìí. ṣé gbogbo wa láti olókùn ọ̀dà? àwọn èèyàn ní bẹ́ẹ̀ ni ìrọ́sìn ìrọ́ni ẹlòmíì tún yín mú bó yín mímú kárí mú rẹ kó máa ṣe kérékéré oyin sọ́kàn ọkàn sì ju wájú gbangba yìí lọ ó kọ ọlọ́run tí mo fẹ́ ká fi gbé ọlọ́run nísì tí gbogbo àwa tá a wà ń bí yìí tá a ní kábàámọ̀ àbúrú pa wá kó sì tó dijọ́ mẹ́jọ gbogbo tá a bá béèrè ọlọ́run fi lé wa lọ. yóò wọlé àfa ńlá àmọ́ àfa yìí ló gbogbo kírẹ́dìtì rẹ̀ tán. ọlọ́run dákun bẹ́ẹ̀ bá wà ń gbèsè ọlọ́run báyìí kò gbọ́dọ̀ lọ kírẹ́dìtì tán o. ó gbé ọkọ̀ ọlọ́run nínú Al-Qur'ani ìyá huwa ẹ má jẹ wí ẹ má jẹ wí. bàbá lábẹ́ wọ́n ti ń mẹ̀ báyìí.
sírò làṣẹrà lè má yóò tá níbi lè yìí làmúra gbogbo nǹkan lọ bọ̀ níbi ìdérí kọ́ kí o kò máa gbọ́n ní òwú iṣẹ́. àbá yìí wọn ò ní dáwọ́ onígbò wọn ò ní kankan ó wá gbé ọlọ́run ó fẹ́ràn ìsùn púpọ̀ a máa gbé ọlọ́run ya Allah ya Allah ya Allah ya Allah ya Allah ya Allah ìgbé ọlọ́run ìyàwó rẹ̀ tó jẹ́ ìyàwó àfa àwọn bá kó tí lẹ́sìkè tí òfin lè jẹ́ ká kó sùn tó bá tún yí padà àti Allah 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 kò sí ìran ọkọ ọlọ́run tá a fa ọmọ ìyàwó sì dúró tì dáadáa ẹ máa wọ lọ́run ọkọ ìdíjọ́ kan ní àbá àṣàdúrà tán àbá àbá sùn bá a bá ti sùn àbá àbá ń gbọ́ lójú oorun nígbà wọn àfáà gbogbo wàhálà tó ń ṣe láti jọ yìí táwọn náà tá a ti fún ọ ní tọ́ǹfẹ́ lónìí la fẹ́ fún ọ lẹ́sàn-án rẹ̀. bí tí dàbí ijọ́ tó bá fẹ́ fún yàn lẹ́sàn-án bí tó bá wà náà tẹ́lẹ̀ bí ọmọ sí nǹkan mi tí ò ní concentrate. lónìí ọlọ́wọ́ dáa náà nù. ìwọ̀n ń gbọ́ lójú oorun nígbà wọn àfáà afún ọ lásẹ̀ mẹ́ta àṣẹ mẹ́ta bẹ́ẹ̀rẹ̀ tó o bá fẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́. إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. àṣẹ wọ́n béèrè nǹkan mẹ́ta tó o bá ti di àbá bá jí sáyé àbá àlàlẹ tiẹ̀ ńlá àbá bá pe ìyàwó ẹ̀ ó ní ìwọ ìyàwó mi gbogbo wàhálà àdúrà tá à ń ṣe láti ìjọ yìí ó dàbí pé ọlọ́mú sáyẹn apádùn àgbà. ìyàwó ní sáwò ọlọ́run tí mo sùn lọ́jọ́ yìí ń kúrò kankan pé ọlọ́run ní kí n béèrè àṣẹ mẹ́ta lọ́wọ́ òun ó sì fóun lẹ́sẹ̀ kan náà òun ò sì dá òtún ẹ̀. ìyàwó lọ da o ṣeun ọkọ mi Àyìndé o ṣeun ọkọ mi Àgàbí. Ṣé àwọn akẹ́kọ̀ọ́ pèrè bá gbọ́ tó dáa lọ́dọ̀ ọkọ rẹ̀ ó ní ó kì í jẹ́ wọn àbí kí ọkọ kí ọkọ wọn fẹ́ẹ́ fi dàrú. Àwọn ìyàwó ní wàdà àwọn náà nù wọ́n ní wàdà kò gẹ́ẹ̀tì wọn nù. Ẹ̀yin wọn náà kẹ̀kẹ́ mọ́ sọ́kún. Ó ní ọkọ mi ó ní gbàtẹ́ wá wí bẹ́ẹ̀ ti wí nínú àṣẹ mẹ́ta tọ́lọ́hún tẹ lọ́hún tẹ ní ẹrù bọ́lọ̀ ní kẹ béèrè tọ́lọ́hún ó sì ọba dá kéèyàn dá ọyọ ọ̀kan fún mi bẹ́ẹ̀. àbá ní nínú mẹ́ta kí n fún ọ lọ́yọ̀ ọ̀kan àbá ọ̀dá yorùbá torí wọn náà ní ọ̀n bá mi kú tí ìfèròrò sùn. aláwọ̀ ọyọ̀ ọ̀kan náà sì ni wọ́n ní kó ọyọ̀ ọ̀kan. Abang ni jati try ye wo. Abang ni Allah. Ini apa? Allah. Apa kau ni? Abang ni Issah. Ya wani ya fa. Ngba ta fa bere lọ́wọ́ rẹ̀ pé ngba tó lè kó bere nínú àṣẹ mẹ́ta ke fún ọ lọ́yọ̀ kan. Èwo ló fẹ́? Maza turi. Yawo famale. Yawo ni is'al rabbaka an akuna min ajmali nisa. Ba sọ fọ́lọ́ bí mo ti bu lẹ́wà yìí ọ̀dà. Sọ fọ́lọ́ kọ́lọ́ wọn tún mi dá. Kí n rẹwà ju gbogbo obìnrin tí ń bẹ nínú ìlú yìí lọ. Àbá ní sẹ́ ń tọ́ fẹ́ nù ní. Wọ́n ní tó ń fẹ́ nù wọ́n fẹ́ nù ní. اسأل ربك أن أكون من أجمل النساء sọfọlọ nígbà tí Ọlọ́run fún ọ lásán mẹ́ta sọfọlọ wọn tó mi dá ni mo ti bu lẹ́wà yẹ ọ̀dà àbáníṣe tó fẹ́ nu àṣẹ mẹ́ta nu ó ní tó fẹ́ nu àbáni Allah ẹ̀dá mẹ́ ẹlòmíì tó káwọ́ ọ̀dẹ̀. Pariwo
tó lè ní oṣù ọ̀pọ̀ àwọn dára sọ́nà tó lè máa lọ dé pẹ̀lú dára òun lè tí mọ́wá sì gbé ọyàwó tàbí lè lásọ ayé lónìí àwọn lè fọwọ́ sọ̀yà fún wọn darí ọba tó ní ọmọ abẹ tó dá ọ sí ọmọ yà àwọn tí ò tó tó ti gbà. bàbá ti dákọ̀ Allah lẹ́kọ̀ọ́ ìsúnmọ́ ìlà àgọ́bì ọkọ̀ ọlọ́run ni tí kì í sáàkì obìnrin tó bu lẹ́wà tẹ́lẹ̀ ọba rẹ̀ wà ní. ní máa ń tàn ní gíláàsì yàtọ̀ sí ọ̀dà tẹ́yìn ìyá wa tẹ́ ẹ̀ máa fi kojú ẹ ti ṣe kí gbogbo ọ̀dà wọn láyé ọ̀dà tẹnu àti ọ̀dà tójú ọ̀dà àlàmọ́ta bẹ́ẹ̀ bá wo pọ́ọ̀sì obìnrin ní ẹsẹ̀ bọ́wọ́ ní mẹ́mẹ́ ni kì í sọ́wọ́ ọ̀dà ní mẹ́mẹ́ ìjọba fi kojú ní mẹ́mẹ́ ẹ yóò bá nẹ́bí mọ́ obìnrin yàtọ̀ abá rẹwà ó yá ìdí inú òkùnkùn ni wọ́n wà wọ́n mú náà lọ ìmọ̀lẹ̀ sì tún tàn lọ. àfààní òótọ́ ni kíní yìí o nílẹ̀ mọ́ àmọ̀rò ìsà àdàṣe yẹ àyẹ̀wò ẹni wọ́n ní òní ọmọ mi wọ́n náà yí àṣẹ ọlọ́run kìgbà náà ti ń bẹ títí di ìsìn ọlọ́run bá a fọ́ lọ́mọ. gbogbo ntẹ yẹ gbogbo wọn panna fíìtì gbogbo ara yẹ ẹ wà wá dé inú àfààní àwọn àtọ bẹ aṣọ tí yẹrẹ wà tó báyìí gbogbo kànga tí ń bẹ lọ́rùn rẹ tẹ́lẹ̀ gbogbo ètò wa wọ́n ti fi yẹ wọ́n ti di bọ́dí ti là fi yẹ inú àfààní àtọ ìyàwó yẹn rẹ eré kékeré bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ìlú ti ká gbogbo òlu pé kò sí obìnrin tó fà ìtọ́yàwó àbá àwọn kan wà lọ sọ fọba ọba rẹ nígbà wọn lọ sọ fọba kótó yìí pé wọn lọ sọ fọba yàwó bá lọ fẹ́ jáde yọkà kì í múra gẹ yọkà máa yá yìí náà kò í múra kì í lo kankan kì í lo mékọ kankan ń kàn fà yìí náà ọba lọ fẹ́ jáde yàwó àbá ni adúlọ ẹwà yìí má gbé ẹwà yìí lọ́ta wọ́n bá gbé adúlọ ẹwà yìí lọ́ta àwọn èèyàn fọwọ́ lágbàmí lójú ẹ̀gbọ́n tóbi yìí wọ́n ní ilẹ̀ ọkọ mi ẹnu rẹ̀ rí lápọ̀lápọ̀ púpọ̀ àtọ́ lẹ́nu pọ̀ mọ́kó níbi ọ̀dọ̀ ó ti lé òkú pọ̀ mọ́ tóbi tó ti bá wọn ó ti lé òkú ìdí òkèrè tó ti lẹ́rìn àwọn atọ́ lẹ́nu pọ̀ mọ́ atọ́ lẹ́nu awọ kó ní ẹran ọ̀dọ̀ àwọn ní májàlè láwùdí ìjàmọ́ ní ilé ìgbéka ẹ̀kọ́ ni àwa ẹ̀yọ́kẹ́ ẹ̀yọ́kọ́ tó wù láwùdí ìjàmọ́ ní ilé ìgbéka àwọn ò lè fi ẹwà tiwa káfí dọ́gba tìrẹ àfàmà irú mi lọ́tọ̀ máa wá sọ pé ó fẹ́ padà jẹ́njáde kí n lọ rí àwọn amáyáàfì àwọn tí wọ́n ní ẹṣin oníbàdí kẹ̀ǹkẹ̀ jíìpù àwọn jíìmù fẹ́ pín jíìpù kí n jáde síta fún wọn náwó hẹ́mi àbáwá bu ẹkú ìlú wọn ti jọ ń fà á ìlú ti kàn ọba àlú aléyàwó àbá kan bẹ nísìnyí wọn ló ní ẹwà lánà kọjá abẹ ọba ní ẹ lọ pé wá àgbẹsẹ wọ́n gbé ìyàwó àfá lọ́dọ̀ ọba wọn kọ́ fi sínú inú yàrá kan ọba ti ṣe báyìí lọ́wọ́ àbá àti ìrìn tó wọ́n ti fẹ́ fọwọ́ lágbà olóyún bàbá ní ọlọ́run èmi náà àbá àbá rántí pé ó pàṣẹ méjì ó pàṣẹ méjì ó ti yẹ kí n fẹ́ àwọn akọ́lọ́ òun bẹ́ẹ̀. Bàbá ni Allah.
pè mí kí ló fẹ́ nínú mẹ́ta tá a fọ́ ọtí lọ ẹlẹ́dẹ̀ẹ́ yìí mo ti gbọ́ pé o pè mí kí ló fẹ́ àfáàní tí mo fẹ́ ni wípé ìyàwó mi tó bá fẹ́ gbẹ̀sẹ̀ ní òun ni ọlọ́run ibi tí wọ́n mú un lọ wọn náà máa ń sọ di ọ̀bọ síbẹ̀. kí lẹ pe ọ̀bọ níbo yìí? Monkey. Monkey banana. Asela pe nama amuru. La ilaha illallah. Sínú yàrá tí wọ́n fi ìyàwó sí. Ní sílẹ̀ kò báyìí, obìnrin tó fáyìí lọ́rọ̀ kó wọ́n yìí. Ọ̀pọ̀ tí yóò gèdè yẹn lọ. Ọba bá bínú pé ẹgbẹ́ sẹ́ni tó yá ìyẹn lọ gbé wá fún mi. Ẹtú ilé ilé ẹjọ́ wa lẹ má jọ fi ìgbẹ́ bá bí yẹ. Wọ́n sílẹ̀kùn lẹ̀, wọ́n sílẹ̀kùn lẹ̀ dé. Ọlọ́wọ́ gba nàka ìlórí rẹ̀ kọ́ mọ́ gbọ́n náà ní. Àwòrán wa tán. Bàbá padà sílé. N ò padà sílé yìí ló ti tọ́ gbogbo ìlú. Ìyàwó àbádọ̀ ìyàwó àbádọ̀ alamọ̀dé ìyàwó ọ̀dọ̀ wọ́. Ẹ sàmì dáadáa. Ẹ̀yin náà ká sàmì lásán ni. Ọlọ́wọ́ onídẹ́ yìí náà wà dábì lọ́wọ́. Àwọn ọmọ tíyàwó yìí bí fàáfà. Báwọn lọ sunkún lọ bá bàbá. Àfààfà ẹ dákun. Ẹ forí jẹ ìyá wa. Ẹ ṣàánú wa. Ọlọ́run májà lo kírẹ́dìtì wa tán. Májà sí kírẹ́dìtì lò. Ẹlòmíì wà ní àṣẹ báyìí yóò tún wọn ti kírẹ́dìtì rẹ̀. Bí ọkùnrin mi bá ra kírẹ́dìtì 1,500 kódà kò ní lo 1 minute fi pe ìyá rẹ̀. Obìnrin ni ó ti fi gbogbo ẹ̀ tán. Àní hello baby, hello darling, hello. Gbogbo ẹ̀ ní ọmọ ìbẹ̀rẹ̀ ti máa gbé ọkùnrin mi yóò tún wá chíńjì o. Hello, how are you? Kí ló ṣe lè gbogbo ẹ̀? Ìgbẹ́ burúkú bẹ́ẹ̀ di ọmọ àlè. Kò lè pe yá rẹ̀ pẹ̀lú kírẹ́dìtì 1,500. Àwọn olè ní gbóbìnrin. Yóò wá lo gbogbo ẹ̀ tán pátá. Yóò wẹ́sì ẹ̀ lọ́mọdé àwọn wẹ́sì kírẹ́dìtì wa. Kéèyàn láṣẹ mẹ́ta kó sì máa ní ìlú dáadáa. Àwọn ọmọ wa lọ bá bàbá wọn. Bàbá wa ẹ ṣàánú wa. Gbogbo àwọn èèyàn náà ti mú wa pé ìyá àwọn dọ̀ mọ́. Bàbá wa tọ̀ sí dà. Kí wọ́n lè fẹ́ lè ṣe ẹ dákun. Nínú àṣẹ mẹ́ta tó kù, mélòó ló kù ọ̀rá lọ́yọ̀ kan ló kù. Àwọn ọmọdé ńlá. Ewu ìjọ ọ̀dọ́ ní kí lọ fẹ́. Nínú àṣẹ kẹta kí lọ fẹ́. Ó lè tí mo fẹ́ ni pé ìyàwó mi ó ti bu lẹ́wà ní òun bá dá padà sílẹ̀. Ó ti sẹ́nu tìpolo tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ẹ̀mọ mọ́lẹ́dì rẹ̀ bẹ́ẹ̀ bá dá bàbá àti lo gbogbo àṣẹ náà lọ. Lẹ́ni obìnrin, wọ́n fún láṣẹ mẹ́ta ó sì lò ó tán. Tani ò fẹ́ lọ àṣẹ rẹ̀ tán lónìí? Báwo bá ṣe ń lọ ẹjọ́ lọ àṣẹ tán lónìí? Nítorí náà mú wá lónìí. Dákúdákú ni tó kò háyà ti mẹ́lọ àgbà ìdílé sókè fọlọ́.
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ẹ dákun ẹ kọjú sí mi ń bì yìí. ẹ kọjú sí àyè. kẹ́tùmọ̀ ṣàhádà mẹ́ta la fẹ́ wí. àwọn náà fi béèrè orí ńlá ni àwọn náà wọ̀n níyàwó ń lo àṣẹ tiwa. nínú àníyàn àkọ́kọ́ gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ tí wọ́n ti lọ bàbá ẹni ó ní bàbá náà ẹni ó ní ìyá ẹni ó lọ́gà ẹni ó láàfà gbogbo àwọn ẹni ọlọ́run àtàwọn tí wọ́n ṣe ìdíra àwọn tinútinú tọkàntọkàn pẹ̀lú ọ̀sẹ̀ ọlọ́run Muhammadu ọlọ́ba àfikẹ́ gbogbo wọn. àkọ́kọ́ nù àníyàn àkọ́kọ́ nù márùn láti ẹ̀wí àníyàn ẹlẹ́ẹ̀kejì afáwa àgbà Sheikh Abdulhamid bàbá ṣẹ́jú tá a yájú wọ́n ti dá Amẹ́ríkà bàbá ṣẹ́jú tá a yájú wọ́n ti wà ní London bàbá ṣẹ́jú tá a yájú wọ́n ti wà ní Paris bàbá ṣẹ́jú tá a yájú kò sí ní tó dórí bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá ka ìfọ̀kànbalẹ̀ kó lára ẹ sàmì dáadáa gbogbo nǹkan la fi béèrè fún yín lọ́dọ̀ Ọlọ́run. gbogbo nǹkan la fi béèrè fún yín lọ́dọ̀ Ọlọ́run. La ilaha illallah òkèjì nù ni. La ilaha illallah òkèjì nù. ẹlẹ́kẹ̀ẹ́ta lẹ́ẹ̀ni tara wa bàbá ti fà á sí gbogbo tá a bá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run á fi sábẹ́. ẹlẹ́kẹ̀ẹ́rin ní tàwọn ọmọ wa ẹlẹ́karùn-ún òun náà ní ti ìlú wa orílẹ̀-èdè wa lẹ́kọ̀ọ́ yìí àti nílùú ẹnì kọ̀ọ̀kan àti ní Nàìjíríà ọ̀dọ̀ mọ̀jà arógun mọ̀jà àríyá ebi yìí pọ̀ àtàdúgbò wa yìí Ìgbò olóhùn ọ̀dọ̀ kò sọ ní ìkẹ́ olóhùn káàkiri kan ọkọ̀ kẹ́kẹ́ nínú ìlú yìí gbogbo ayé ní pariwo pé kò sówó kí ni jẹ́ pé kò sówó kí ni jẹ́ pé kò sówó kí ni jẹ́ pé kò sówó ẹ ti bẹ̀rẹ̀ sí ní lówó látò. ẹ sàmì dáadáa. a sì lò ó pẹ̀lú ẹ̀mí kíkún àtàláfíà. ẹ wá máa wí tẹ̀lé mi ní bá ti wí ni kẹ́ ẹ wí. má lo kírẹ́dìtì tiẹ̀ náà tán o. má lo kírẹ́dìtì rẹ̀ ń lò kú lò tán o. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم لا إله إلا هو لا إله إلا الله لا إله إلا الله أكبر تكي جريد بابا أفانيا بكون تبافة wọ́dà náà gbogbo mùsùlùmí ti ń dùn lónìí ìdùnnú náà ẹ̀jẹ̀ máa rí o wọ́n ní wọ́n bọ́ bàtọ̀ ọ̀fọ̀ sínú ilé wa má jẹ́ kíláàsì lókè má jẹ́ kíláàsì ńlẹ̀. La ilaha illallah la ilaha illallah. ó di méjì wọ́n bá kun tiwa gan-an má fi ṣeré torí Ọlọ́run má jẹ́ jà o. Majajao La ilaha illallah La ilaha illallah Oku méjì La ilaha illallah La ilaha illallah Oku ọyọ kan fọba kan tí o kan lẹ́ni gbogbo kan pẹ̀lú sẹ́ni kala dúró fún ìrìn Ọlọ́run nínú gbogbo àníyàn wa bàbá wa alábẹ́rẹ́ mọ́ríkàsì tẹ̀ tó dálé àti nursery and primary school àti university náà tó kọ̀. Bẹ́ẹ̀ yàrá sàmì dára yóò níbẹ̀ fún mi. Allahu Latifu kò ní parẹ́. Mi dùn púpọ̀ pẹ̀lú bí mo ti bá òní yìí. Alhamdulillah. Àti ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ àti ibi tí nǹkan dà dé kì í bẹ̀rẹ̀ mbẹ̀. Bí nǹkan ti dà kì í bẹ̀rẹ̀ mbẹ̀.
àjọ náà nìyí àná yìí mo mọ iye àwọn táwa yìí àyè níjọ náà ṣé nínú Ramadan náà kọ́ nínú Ramadan ni tí mo wá ládé báyìí dáadáa Allah inú Ramadan náà kọ́ sí inú Ramadan náà kọ́ mo mọ pé mi gbà wẹ̀ lẹ́kọ̀ọ́ bá sì gbà mí lọ sí ló lọ rìn mí kó dà kí wọ́n ká wá sí wọ́n àti pẹ̀lú bàbá á padà sí lọ rìn náà mi ń gbé èso ikọ̀ àánú Ramadan náà lẹ́kẹ̀ẹ́ mi pé náà gbogbo ẹ̀ wọ́n náà yín wó yẹri ẹsẹ̀ o ẹsẹ̀ o ọyọ kan ló kù gbogbo àwọn tá a dúró yìí ẹni wọ́n ní kò ní lówó èèyàn ló wíwẹ̀ kì í ṣe ìrìn ọlọ́run kọ́ káòsì ńlẹ̀ fún wa. wọ́n ní àwọn ọmọ wa lẹ́ẹ̀kan àwọn àìyá ìlànà kó tó di oṣù tí ń bọ̀ àbọ̀sẹ̀ tí ń bọ̀ kó tó di ọ̀la kó tó dalẹ̀ láìla ìkókòrò lọ́dọ̀ yìí láìla ìlànà ọlọ́run wọn bọ́sà wọlé ànábì wọlé àwọn tó bí wa táàrí ẹ̀jẹ̀ wọn fà kúrò lára wa gbogbo àwọn tá a dúró yìí mọ̀jà ń mọ̀ sí mọ́. ẹni tí ò bímọ jẹ́ ó bímọ náà ẹni tí ò rówó iléèwé owó iléèwé ọmọ sọ́nà jó rí san. ẹ wá bá òun wípé ẹ wá fa ilé yìí dáadáa wọn bá ti fẹ́ kó lè rí ọ́fà sí ọmọ akẹ́mọ sọ fún ọ láti bẹ̀rẹ̀ wọ́n lẹ́ni tá a dùn àrè òní gbà lónìí ló ní àdìẹ ọkàn àbúṣọ kan ẹni tá a dùn àrè òní gbà níyà yín lónìí òun lẹni tó kí gbogbo aburú tí ń bẹ lọ́kàn rẹ̀ ó tún gbé kó yà yín lọ ní bọ́ bá ti rọrùn kúrò àdùn àrè òní gbà àwọn bá ti jẹ́ kí náà rẹ̀ ọmọ tó fi gbogbo wa búlẹ̀ wà láàyè òní ti jáde sẹ́nu ní ètò ọ̀tọ̀ tọ́lá wọn máa fi kí sì yá bàjẹ́ ó kálukú lọ. La ilaha illallah. ẹ má sọ kankan mọ́ kó kálukú dákẹ́ jẹ́. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin salatan tunajjina biha jami'il ahwali wal afat wa taqdilana biha jami'il hajat وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها إنك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. كسي آمين متى متى. إنما أمره إذا أراد شيئا أن يقول له سبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. أسرع متى متى.
ẹ̀yà sọ̀kẹ́ alhamdulillah ẹ̀yà àbúrúdá alákẹ́sí ọlọ́run ní ṣe ọdún yìí láṣẹ lọ fún gbogbo ọlọ́run ti gbà á kí bàbá wa ẹni ọlọ́ni ẹni àpọ́nlé bí wọ́n ti ṣe yìí ọlọ́run ìgbé ilé wọn ni wọ́n wà bí gbogbo ayé sì ti máa jàǹfààní wọn náà lónìí ọlọ́mọdé bàbá sí àbúrò ọlọ́run jẹ́ àríyí pẹ́ ọ̀ gbogbo bẹ́ẹ̀ ti ṣe fún wa yìí òdí orí tọ́lọ̀ ṣe fún ikú gbogbo ẹni tí bá kẹ́yìn lábùkù alábùkù ẹni wá sí mọ̀ yẹn pẹ́lẹ́ pẹ̀lú kàńkà yín ẹ̀kọ́ lọ nílẹ̀ ara wa ọlọ́mọdé yìí láíláí gbogbo wa lẹ́kọ̀ọ́ kápẹ́lẹ́kọ́ àṣẹ yín náà àtẹ́yìn àkànníṣe máa fa wa gbogbo dára tí ń bẹ́ẹ̀ yóò tẹ̀sí wọn gbogbo ẹni tó bá ló padà tó wá gbégbá ìpè tí ń bẹ́ẹ̀ lọ yóò tẹ̀sí ẹ̀ sílẹ̀ àìmáàmù yìí ẹni àtẹ̀yìn ọ̀rọ̀ àkọsà ọ̀sàlẹ̀ ìrọ̀kẹ́ wà pẹ̀lú òkú ọlọ́run àdúrà ti gbà. والشاقي صلاة تستغرق الحد وتهيت بالهدي صلاة الله غاية الله ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما اللهم صل وسلم على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاة تنجينا بها من جميع الاحوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اكثر الايات من جميع الخيرات في الحياه وبعد الممات امين متى امين 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 يا الله Amin. Membawa ye. Amin. Membawa ye. Amin. Kawan muslim mama. Amin. Bawa ye. Amin. Kan barka be wa bo. Amin. Sallallahu alaihi wasallam. Salat al-Fatih. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih wa ala alihi wa sahbihi méjì gún àtàláfíà lẹ́wà fi lò ó bárúkọ̀lá àtẹ̀yìn àtàwà á máa dúrọ́pẹ́ dúnyà yín gbogbo gbà la ilaha illallah salatul fatih. Allahumma salli ala sayyidina Muhammadil fatih wa ala alihi wa sahbihi سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين صلاة على النبي الكريم فيه ما فيه الله أكبر والله العظيم الحمد لله kí òkú mọ̀ gbogbo a máa sọ lé ní ẹ̀ á ti wà.
kọ́ mi àwọn ọ̀rọ̀ àbàdàn ọ̀rọ̀ olóyè òye òye ní o ọ̀rọ̀ ètò òye ní òògùn ọ̀rọ̀ olóyè òye ló lálá pẹ̀sẹ̀ ṣùgbọ́n èmi ọ̀bẹ ni máa mú wọn àwọn méjèèjì ni mo fi lóyè àpàdé ẹ bá tẹ̀lé bàbá Ààrẹ sàyámẹ́ ṣe ń ọlọ́run gbàgbà ẹ̀sìn. Alhamdulillah.